Olódùmarè bọ́run bàrẹ́ ọba tàná tèní ọba títí ayé àìnípẹ̀kun fọ́nrán fídíò eléyìí tí mo fẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀ sọ láyà nílùú Ìlọrin sáyà rẹ̀ gbé sáyà rẹ̀ ṣe gbàǹgbà ṣe rí lọ́pọ̀ ọgbà tá a bá ń sọ̀rọ̀ ẹlòmíì lè máa sọ pé evangelist ni tàbáwọn ẹlòmíì tí wọ́n bá ń sọ̀rọ̀ Islam ni wọ́n ń gbógun tì kò sẹ́ni tí ń gbógun tì Islam ṣùgbọ́n ìṣenìgbà gbogbo tí Islam tó bá síjú aburú wò tírú nǹkan bẹ́ẹ̀ náà bá síjú aburú wò Islam kò sí nǹkan tó burú ń bẹ̀ jẹ́jẹ́ lọ ká jókòó ọmọ lọ́ọ̀ka ọ̀tọ̀ ẹnìkan ẹran tọrọ nú tóbìnrin lè fọwọ́ gbé tí wọ́n lè faṣọ gbé tí wọ́n lè gbénú gbá ìlejò ọ̀ka bọ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ bó ṣe rí nù ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ bó ṣe rí nìyẹn o nígbà tẹ́ ẹ ṣe wáàsí láàrin ara yín ẹ rí wáàsí yẹn ṣe má ẹ wá wò pé ntọ́ wá kù ní pé ká béèrè pé nílùú Ìlọrin òòṣà wo ni wọ́n ń bọ níbẹ̀ bàbá wa fẹ́ búyàn sẹ́ni tó béèrè ọ̀rọ̀ láàbù ni àbẹ́ni tí ń dáhùn pé òòṣà báyìí ni wọ́n ń bọ nílùú Ìlọrin mo ṣàpọ́nlé àfa sheriff àbí nǹkan ìní ò jẹ́ kí n sọ pé wọ́n gọ̀ torí pé tí ń bẹ́nu àlùkùránì wọn àti ìyẹjú ẹ̀ tán wọ́n sì gọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀gọ̀ ni wọ́n ń sọ sẹ́ni tí ń béèrè ọ̀rọ̀ láàbù ni àbẹ́ni tí ń dáhùn àkọ́kọ́ ni pé ẹ̀mọ́ tí ń jó òòṣà ẹ má fi òòṣà tí ẹ lérò pé ọjọ́ ohun ẹ fi ń wé ohun tí ń bẹ́nu àlùkùránì kọjá pé lẹ́ẹ̀mọ́ fi wé tàn bàbá wa èyí tẹ́ ẹ̀ mọ́ lọ́hùn gbogbo ayé ló ti yé pé n tí ń jẹ́ àlá sí gidi ni bọ́wọ́ ẹ̀ ṣe rí rèé ọlọ́wọ́ méjì ni àṣé bí wọ́n bá ń sọ pé ọlọ́wọ́ kò lè gbé ọlẹ́nu kò lè sọ̀rọ̀ ọlẹ́sẹ̀ kò lè ṣe aláàjẹbẹ etí jóòsà torí pé ti jẹ́jẹ́ ní ìṣẹ̀ṣẹ̀ jókòó ẹ̀yin lẹ́lọ́rẹ̀ẹ́ bá ẹ̀yin lẹ́lọ́rẹ̀ẹ́ tọ́ òòṣà wo ni wọ́n ń bọ wọ́n ń bọrí nílùú Ìlọrin wọ́n ń bọ ẹgbẹ́ nílùú Ìlọrin wọ́n ń bọ Ọ̀ṣun nílùú Ìlọrin wọ́n ń bọ eégún nílùú Ìlọrin kò sílùú tí ò léégún ṣe rí ìdí tí àwọn ìrìn àjò yẹn ṣe máa ń takò làákàyè yín ni pé ẹ mọ̀ ẹ sì tún ṣe tán àti tó kọ kí lè eégún bàbá ń bẹ eégún ìyá ń bẹ ẹni tí ó bá ní bàbá tí ò níyà irú ẹni bẹ́ẹ̀ ni ò léégún tó o bá ti ní bàbá tó o sì níyà o ti léégún ó di méjì egungun orí odó ń bẹ eégún lẹ́sàn ń bẹ eégún ti lẹ́sàn tó jẹ́ eégún yálà ọjẹ́ dasọ fún jóni ọjẹ́ eégún aláré ni ọjẹ́ eégún láyẹ̀wú ni eégún olúfẹ́ ń bẹ eléyìí tí sánmọ̀rì ó pa akó eégún ni èwo wá ni ò sí nílùú Ìlọrin àfà ọ̀tẹ́fá ìmáàmù ọ̀tẹ́fá láàrin ara wa kábíra wa ṣé kò sóòṣà ńlọrin tí èèyàn bá jẹ́ni tí ò níwà téèyàn bá jẹ́ ìkà tí ẹni bẹ́ẹ̀ bá gbé ẹ̀sìn tó bá gbé lọ́wọ́ ayé ò ní rí ẹ̀sìn yẹn gẹ́gẹ́ bí ẹ̀sìn tó dáa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ lérò pé ń bá wa sọ̀rọ̀ Ọlọ́run ẹ̀ níwà tẹ́ ẹ bá wá rẹ́ni tó níwà táyé bá ń fojú pẹ́ nìyẹn kò lẹ́sìn tí wọ́n bá fi ń wò ó àwọn ààrẹ ni tí wọ́n mọ̀ torí ìwà yẹn nítorí ìwà wọ́n sì mọ̀ sọ pé n tó ń ṣeun àwa náà mọ̀ bá ọ̀sẹ̀ ṣeun ìjẹ́ mùsùlùmí kò sọ pé kíru ẹni bẹ́ẹ̀ ò níwà o ìjẹ́ mùsùlùmí kò sọ pé kíru ẹni bẹ́ẹ̀ kọ́ lẹ́sìn ohun tá à ń pè lẹ́sìn gangan irinṣẹ́ òṣèlú ni scam ni àbí ó ní n tí ń jẹ́sìn ọ̀hún gangan scam ni lágún ọ̀gọ̀ wá ń bèèrè lọ́wọ́ jẹ̀m̀bẹ́tẹ̀ pé òòṣà wo ni wọ́n ń bọ nínú ìlú yìí o ọyẹ wa máa sọ ń kálukú wa máa sọ tìlú ẹ̀ àwọn olóòṣà náà máa dákò òòṣà onígbàṣẹgbà aláwọ̀ òòṣà wo ó ní wọ́n ń sọ̀rọ̀ èyí ọ̀rọ̀ tẹ́ wá tó dákọ̀ pé ẹni tó ń ṣe nílùú Ìlọrin gan ẹ̀ mọ tí ń gbòòrò
ṣé wọn ò sọ̀rọ̀ nílùú Ìlọrin ni wọ́n ń sọ̀rọ̀ nílùú Ìlọrin kò sílùú tí ń bẹ nílé ayé tí olóró tiẹ̀ tiẹ̀ ń ṣe Ògbómọ̀ṣọ́ ń sọ̀rọ̀ Ìlọrin ń sọ̀rọ̀ kí ń lorò ọ̀pọ̀lọpọ̀ bíi tẹ́ ń fọkàn sí ẹ̀ mọ́ torí pé bí ẹ̀ ṣe mọ̀ ìyàtọ̀ ti ń jẹ́bọ ẹbọ àwọn ẹlẹ́bọ ń ti ń jẹ́bọ àyè lè mọ́ gbà wá nú eléyìí kọ́ jẹ́ pé ńlá fi yànnà náà dáadáa ńgbà tá kòkòrò àjọba á ti ṣerú ẹ̀ sẹ́yìn ẹbọ kódà kìí ṣe làmọ́ bá láwọn oríta tí máa wà kìí ṣe bọ́ o ẹ̀ mọ́ ẹ̀ sì tún ṣetán àti mọ́ orò tẹ́ wá tó dá kọjá pé nínú Ìlọrin wọ́n ń sọ̀rọ̀ kò sílùú tí ò lóró pé bí wọ́n ti ń ṣeré gbogbo bẹ́nìyàn bá ti ń ṣe nírúfẹ́ àwùjọ kan ni ló ti dóró bẹ̀ wọ́n á ní lágbájá nǹkan ṣíṣe báyìí mọ̀ ti di bárakú ọmọ ti dóró ẹ kò lè ṣe kọ́mọ́ ṣe bẹ́ẹ̀ bá lẹ́ni tí bá ń hùwà kan tí ayé bá ti mọ̀ wà yẹn mọ́ wọ́n wà ní ó ti dóró lágbájá bí ọba tí ì ṣe nǹkan báyìí ara rẹ̀ ò tí ì lélẹ̀ ìtẹ́ ń pè lóró nù kò sílùú tí ò lóró gbogbo bí wọ́n ti ń ṣe nílùú Ìlọrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ parun tá a wá tún mú ìrìn àjò míì pé ọ̀yá o ẹ̀sìn léegun wọn nílùú Ìlọrin bẹ́ẹ̀ ṣe mọ́ kí o ẹ ti sọ yóò náà dòrònú òrònú wọ́n ń sọ nílùú Ìlọrin kò lẹ́jà bákan nú òrìṣà kan bẹ́ẹ̀ tá à ń pè lórìṣà orò ń bá orò òjò kọ ni orò ìtẹ̀fà ń bẹ tí wọ́n máa ń sọ pé wọ́n ń wọ gbódù orò ni ìdílé kọ̀ọ̀kan lórò títí ẹ̀ bílùú kọ̀ọ̀kan bí wọ́n ṣe lóró tiwọn Ògún lóró títí ẹ o ìṣípa ọdẹ bọ́dẹ bá kú ara ń tí ń jòrò ọdẹ ni bí babaláwo náà bá kú wọ́n ṣètùfà wọ́n á ṣe lékú awo ilé kú fáwo wọ́n ṣe ara òrò ni bí n tí ń jẹ́ òrò bó ṣe wà ní ẹlẹ́kàjìká nìyẹn kò sílùú tí wọ́n ti máa sọ̀rọ̀ á ṣàlàyé rẹ̀ níkan ọjọ́ kan ká lè mọ tí wọ́n ń pè lóró orò eégún ń bẹ o orò eégún ń bẹ bí wọ́n ṣe lóró tiẹ̀ lèmi lóró tèmi lóníkálukú náà lóró tiẹ̀ bẹ́ẹ̀ bá wá ń sọ tẹ́ ẹ jáde fún ṣe Imam Sheriff ni àbí mẹ́wàá tí orúkọ tí gbogbo Ìlọrin bá wá jáde tí wọ́n ń takò tí wọ́n sọ pé n ti ń sọ àsọjẹnu lọ ní n ti ń sọ ọ̀dà Dr. Sharaf táyé ń gbógun tì táyé ń bá jà tí gbogbo ayé ń bú tẹ́ni gbogbo ń tọ́sọ ìsọkúsọ ni ìsọkúsọ tẹ́ ẹ ní ń sọ yẹn ṣé dáadáa ọ̀rọ̀ lẹ́yìn ń sọ ẹni lílu Ìlọrin ẹni ò sọ̀rọ̀ orò sì ń bẹ bìbà tí wọ́n sì máa tún sọ̀rọ̀ dọ́là jẹ́jẹ́ lọ kájòkó ìṣẹ̀ṣe bólódùmarè ṣe dá wa lónísùúrù ẹ̀dá láyé onísùúrù ìṣe láyé aníjàngbọ̀n tiwa náà á tún á bà fún wa lágbára lọ́wọ́ Olódùmarè.